bàbá wa Alh Wasiu Ayinde masa olúwayé àwọn olórin Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Ẹni tó bá ní pé ẹ sí lọ́tẹ̀ tàbí tó tiẹ̀ ní pé ẹ gbìyànjú a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ olórí burúkú ni. Èmi gẹ́gẹ́ bí blogger tí mo dẹ̀ gbé K1 Junior dání, mo mọ̀ wípé bàbá wa K1 the ultimate ẹ rí wípé àkọ́kọ́ bàbá lè rí aṣíwájú tàbí èèyàn gidi báyìí tí ó bá lè máa ṣerú kan báyìí, kò sí bí gbogbo òsì ní máa là. Tàbá lè rí aṣíwájú bóyá níbi orin ni o, tíátà ni o, tó promote ọmọlẹ́yìn báyìí. Láàrin mi àti níjọ́ tí a ti ń gbé K1 Junior kiri, nígbà tí ó ti mí ti Alh Wasiu Ayinde masa, kò tí ì yàtọ̀, iṣẹ́ rẹ̀ ò tí ì pé. Ṣùgbọ́n láti ìgbà tí K1 Junior ti pàdé táwọn olólùfẹ́ Alh Wasiu Ayinde ti ń pè lọ́tún, tán ti ń pè mí lọ́sì, tán pè òun náà pé àwọn fẹ́ kó rí Alh Wasiu Ayinde kankan gbá kan wo kan. Wàláì lọ́jọ́ tí K1 Junior ti rí Alh Wasiu Ayinde, lọ́jọ́ náà láyé ẹ̀ ti yàtọ̀. Lọ́jọ́ náà ni gbígbà sóò rẹ̀ ló ti háì. Lọ́jọ́ náà ni òun gan ti mọ̀ wípé àṣẹ lóòótọ́ èèyàn ńlá lòun. Alh Wasiu Ayinde wọ́n gbé máìkì fún un, wọ́n wá ní pé yóò rí kọ. Wọ́n kọ́ handover láwọn tí wọ́n jẹ́ bàǹdì wọn lọ́wọ́, wọ́n ní ó rí kọ. Ó dẹ̀ rí kọ lọ́jọ́ yẹn, àkọ́kọ́ nìyẹn ní ọdún tó lọ. Ẹlẹ́ẹ̀kejì tó tún wá ṣẹlẹ̀ lọ́dún yìí, wọ́n tún látìgbà tí wọ́n ti kọ́kọ́ gbé máìkì, tán ti kọ́kọ́ fi hàn yẹn, tán gbé máìkì fún yẹn, ló ti làwọn èèyàn ńláńlá ti ń pè é, ló ti ń lọ sóde èèyàn ńláńlá ní pákéjì ti wà fóun náà, làwọn èèyàn ti ń rí wípé ọmọ Wasiu Ayinde rèé. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé òun náà tún wá jọmọ kan tó lóyà tó dẹ̀ tún jẹ́ ọpọlọ ẹ pé lóòótọ́ bí èèyàn bá ti wà ní level yẹn, àwọn èèyàn máa tì í, wọ́n dẹ̀ máa tàn án, kóun náà mọ bí ó ṣe máa ṣera rẹ̀, kó dẹ̀ má ríra rẹ̀ débi pé tó wá dé level kan kò ní change ojúṣe Alh Wasiu Ayinde o, torí bí bọ́lọ̀ ń bá dé èyí ò fẹ́ ríra rẹ̀ wípé òun ti tó báyìí. Ìgbà yẹn náà fẹ́ sọ wípé làwọn yóò wá kọ yóò wá adá rẹ̀ wá yíjú dà, yóò wá di dà. Òun náà bẹ̀rẹ̀ sí ní gba àwọn òde ńláńlá tó dẹ̀ ń tẹ̀síwájú. Nǹkan míì tún wá ṣẹlẹ̀ ní January 1, Ọlọ́run tún wá lo Alh Wasiu Ayinde fún, wọ́n dẹ̀ tún fà á lọ́wọ́, wọ́n fà á kiri lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá wípé okay, ọmọ mi rèé o, láti bẹ̀ lọ ìgbéga ó tún dé sí i. K1 Junior really one ò ní jábọ́ o, ò ní fẹ́ jábọ́. Ọlọ́run mú ọ, Ọlọ́run fẹ́ mú, Ọlọ́run ní mú ọ o. Wàhálà dààmú kò ní jẹ́ tiẹ̀ o, kò ní jẹ́ pin rẹ o. Wá ṣọ́ra o, mọ́ wàá jẹ́ káwọn mọ́níjà rẹ ó ti ọjú o. O ti dé àyè tó yẹ kó o sì dé ibi tó sì lọ sí jìnnà o, dákun ìyẹn àkọ́kọ́ o. Alh Wasiu Ayinde masa olúwayé fújì, àwòkọ́ṣe lẹ jẹ́, Ọlọ́run ní jẹ́ jábọ́. Ní tán, ní fẹ́ tán, ní wíkì, ní síkì, ní rákì. Tábà ráwọn olórin míì bẹ́ẹ̀ tí wọ́n bá lè máa ṣe báyìí, kódà kó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kan ló ti wà lókè tó dẹ̀ ń fi àwọn ọmọlẹ́yìn ẹ̀ hàn pé kán lè bá a mọ̀, tí wọ́n wá mọ̀ sẹ́mọ̀ pé pé téèyàn bá lo lọ́fíńdà pẹ̀fúmù ní téèyàn fi sọ́wọ́, téèyàn wá fi pẹ̀fúmù yẹn bọ́mọ làkejì náà lọ́wọ́, àrùn dídùn bẹ́ẹ̀ ni ó ti máa rí. Bí orí kan bá sunwọ̀n a máa ràn gbà, ṣùgbọ́n tí àbárẹ́ni bá là ọ̀là kì í yá. Eléyìí tí Alh Wasiu Ayinde ṣe yìí, ẹ jẹ́ kó jẹ́ àwòkọ́ṣe rere fún àyìn onífújì tó kù náà o. Ẹ rí i pé Alh Wasiu Alábí Pasuma náà ṣerú ẹ̀, Alhaji Saheed Òṣùpá náà ṣerú ẹ̀, wọ́n sì ń ṣe lọ. Ẹ̀yin tẹ́ tún wá jẹ́ bí aṣíwájú bóyá níbi iṣẹ́ mi gan, kóyà kó jẹ́ bí ó ń tàtà, ẹ jẹ́ kí àwòkọ́ṣe Alh Wasiu Ayinde èyí tí wọ́n ṣe fún K1 Junior kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo àwa tá a jẹ́ bóyá celebrity, òṣèré tíátà ni wá ni, olórin ni wá ni, sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá ni. A sì láwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tán ṣerú ẹ̀ o. Ẹ̀yin ọ̀gá wa kò ní bàjẹ́ fún yín o, lẹ́yìn tẹ́ sí dáadáa, Ọlọ́run níjọba ní tán o, ní tán. Àwọn tí ò sí dáadáa náà Ọlọ́run bá wa kó sí wọn nú o, wọ́n mọ̀ wípé àtúnbọ̀tán ló ṣe kókó o. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ̀ mí súná Yáfíkúdé orúkọ tó juwó lọ. Abọ́ra tí kì í bá wọn kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́, àṣà oníbalẹ̀ kó gbé kó asín àwòdì oníbalẹ̀ kó gbódò yán, olóògbé ọmọ egungun alábala ló fún. Ajagunmale TV, òtítọ́ ni yóò lékè.